kí ọ tó gbé union ni pé àwọn ò ṣe union mọ́, àwọn gbé union yà ọgbé iṣẹ́ union iṣẹ́ park ọgbé yà kúrò ní under union ọ̀dàpọ̀ mọ́ Lagos State February ni ayé ti wà ní under Ministry of Transportation before kí state chairman pẹ̀lú ẹnìbọ̀ ẹ̀kọ́ tó gbé union wá sí under Ministry of Transportation due to pé crisis náà tó fẹ́ ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ni àwọn Ministry of Transportation náà ti intervene àti bẹ́ẹ̀ náà ẹ̀ tí àwa náà bá ṣe wà yẹn ní park wa ni a ti ń pè gbogbo àwọn dues wa fún wọn ẹ̀jẹ̀ lè gbọ́ ní pé wàhálà kan ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà ní àti ìgbà yẹn bó tẹ̀ jẹ́ ní pé wọ́n ń tiraka wọ́n ń try wọ́n ń gbìyànjú wọ́n fẹ́ ṣàfẹ́ fi ète jàǹbá wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ ní Ìdúmọ̀tà bọ̀tọ̀ Ọlọ́run fún wọn ṣe àyẹ̀ ń jẹ́ kí ó máa hàn sí aráyé ní pé eléyìí ni èyí tó tún gbé mọ́ Ìdúmọ̀tà but ní àárọ̀ yìí information tó kàn mí lára ni pé wọ́n ní state chairman park and garages olùgbà àwọn boys wọn wọ́n ń bọ̀ wá bùn bá Ìdúmọ̀tà wọ́n ń bọ̀ wá ajáàkì àwọn parks tí ó wà Ìdúmọ̀tà wọ́n fi wá dá wà lálẹ́ ńbẹ̀ tí wọ́n bá wá síbẹ̀ tó bá dá wà lálẹ́ ńbẹ̀ ẹjọ́ mo ké any small thing bá ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà ọmọ Kunle wàhálà ò jẹ́ sí up till bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí o gba aráyé fi ń gbọ́ mi à ń pay dues wa fún MOT which is Ministry of Transportation kò jẹ́ sí wàhálà ní páàkì wa kò sí anything ní páàkì wa but information tí mo gbọ́ nísìnyìí ni pé ọ̀ní ọ̀ ń bọ̀ ní èlé ní Monday yìí ní àárọ̀ Monday yìí ọ̀ ń bọ̀ wá dá wàhálà lẹ̀ ní Ìdúmọ̀tà gbogbo ẹ̀yin ìjọba arawọ́ ẹ̀bẹ̀ sí yín gọ́vnà wa bàbá arawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ̀sìn transportation commissioner for transportation dádì wa náà ẹjọ́ ń tọrọ Ọlọ́run abẹ́yìn kò sí ẹlòmíì kó ju ẹ̀yin lọ àfi àìṣe ọmọ ẹgbẹ́ mi o inú pátì náà là á jẹ́ wà ọ̀jẹ̀ ní pé bí àti ọba empower èèyàn tí ọba wà lágbára ọ̀nà kò fi bá ìtẹ̀lẹ̀ mi o kíní kan lè níyì ọ̀rọ̀ ní lọ́la o ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ ní kọ́ step away kúrò ní páàkì wa ní Ìdúmọ̀tà àfẹ́ wàhálà ìgbà tí wọ́n máa dìsọ́ọ̀fù wa wàhálà ìgbà tí wọ́n máa dìsọ́ọ̀fù wa ní Ìdúmọ̀tà Ministry of Transportation ni ó dìsọ́ọ̀fù wa ọjọ́ ní pé tí àwọn bá máa yanjú gbò wàhálà tó wà níbẹ̀ náà àwọn máa invite wa padà sí Ministry of Transportation up to this moment tí a fi ń sọ̀rọ̀ yìí títí di àárọ̀ yìí fún wa ní lẹ́tà láti Ministry of Transportation jẹ́ invite wa ní Ministry of Transportation jẹ́ nípa ọtí àndùfà páàkì wa fún anybody normally park and garages no they are all under Ministry of Transportation tẹ́bàjẹ́ ní pé iṣẹ́ ìjọba ni kò ń ṣe kọ́ fa wàhálà kò ń ṣe kọ́ tó máa yàdá kọ́ máa yọ̀ ọ̀bẹ àbọ̀ máa bẹ̀rẹ̀ sí lọ kó gbogbo èèyàn ọtún máa kó wàhálà ìjọgbọ̀n ọtún máa kó wọ Ìdúmọ̀tà again kọ́ wo ní pọ́sẹ̀ tá a wà yí ọ̀sẹ̀ ọdún ni kọ́ yẹ kí àwọn tó fẹ́ lọ ṣe bísínẹ́sì wọn lọ ṣe bísínẹ́sì wọn abẹ́yìn ìjọba ẹ bá abẹ́ ṣe ṣe àmà park and garages kọ́ fi community wa lẹ̀ lọ́rùn all the dues tó yẹ kí a san fún government di báyẹn sọ̀rọ̀ yìí náà ọ̀yàn àwọn set up committee sí ọgbà àwọn park wa ẹni o tàyẹn san dues wa fún ọ̀nà àwọn bọ̀ ní àárọ̀ yìí. yá mo rí gbogbo láti gbọ́ fídíò tí Haji Abdulaziz tí gbogbo èèyàn mọ̀ sí Kunle Poli tí ó ṣe. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ fídíò yìí ẹlòmíì lè wò pé ọ̀kan lọmọ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ fún ìwọ tó bá ronú bẹ́ẹ̀ pé kí ló kàn mí òun náà ti mọ àṣà tó ń dá ń gbòòrò ń sìn ìrè ló kàn mí
owó ló kàn mí, ọlá ló kàn mí. Ṣùgbọ́n ohun tó kàn mí nínú ọ̀rọ̀ yìí ni pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Alhaji Musiliudeen Ayinde Akínsànyà ó kàn mí, torí wípé wọ́n ní bíyàn bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò ní ríra tó bá wọ́n. Ajiwa Musiliudeen Akínsànyà MC Olúọmọ ó lè jẹ́ gẹ́gẹ́ bí chairman fún park and garage lénìí, ṣùgbọ́n ọmọ ẹbí tiwa ni. Gbogbo àwọn ènìyàn máa fi ń ṣe fáàrí wípé bàbá tó bí bàbá wọn, bàbá tó bí àwọn àti bàbá tó bí àwa wọ́n jọ kọ́lé ti ara wọn lóṣòdì ni. Ṣàgbọ́n tó bá ti wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Alhaji Musiliudeen Ayinde Akínsànyà ó kàn wá. Fídíò tí mo wá rí yìí, èyí tí Alhaji Abdulaziz Kunle Poli tó ṣe yìí, mi ò wá bá Kunle Poli jà o, mi dẹ̀ wá insult Kunle Poli, àmọ́ mo wá gba Kunle Poli ní àmọ̀ràn kékeré kan. Ṣùgbọ́n kí n tó máa lọ síbi àmọ̀ràn yẹn, mo kọ́kọ́ fi àsìkò yìí kí Alhaji Mustapha Adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Sego Ajagungbadé gbogbo Èkó, èní on the 5th of July, èní ní ọjọ́ ìbí wọn. Kí Ọlọ́run jẹ́ kí Ajiwa Mustapha Adékúnlé Sego Ọlọ́run jẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, kọ́lọ́ máa fi lè ṣe àṣemọ́ fún wọn. Albarka annabuwa Muhammad la hawla wala quwwata illa billahi al-aliyyul azim. Tó nítorí àsìkò mi fẹ́ kí fídíò yìí gùn jù, mo wá fẹ́ kí gbogbo wa máa gbọ́ nǹkan tí Haji Kunle Poli tó sọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí mo wá fẹ́ yànnàná tí gbogbo wa kí a máa rí wípé bóyá ó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, ẹ rí wípé àwọn kankan wà ńbẹ̀ tó já sí pé à ń láti ṣe àtúnṣe, torí pé mo nífẹ̀ẹ́ Kunle Poli díù tó pé màmá tó bí Kunle Poli àjọ wà l'Amẹ́ríkà ni. Màmá náà dẹ̀ nífẹ̀ẹ́ mi, màmá náà fẹ́ràn mi púpọ̀. Kódà ó fẹ́ má sì jímọ̀ ọjọ́ kan láyé kí màmá yẹn ò ní ṣe àdúrà fún mi through WhatsApp. So that tí èèyàn bá wá mọrú màmá bẹ́ẹ̀ yẹn, tí a bá wá rí ọmọ ẹ̀ tí ó fẹ́ máa gbé àwọn ìgbésẹ̀ kan tí a rí wípé ó lè ṣe bí àkóbá, àgbà nímọ̀ràn ni. Ṣùgbọ́n tọ́lọ́run bá ní kí ìmọ̀ràn yẹn kó yé, kó máa ṣe láǹfààní. Ṣùgbọ́n tọ́lọ́run bá ní kí àwọn agbọ̀rọ̀dùn tó bá ṣe ọ̀rọ̀ yẹn gbọ́, tó wọ́n pé ọkàn lọ́mọ kí ló kún ẹ̀ ọ̀n dá sọ̀rọ̀ wa, máa jẹ́ kẹ́ mọ̀ yìí pé ṣe lórí social media yìí àwa wà ń bẹ̀ o, àwa wà ń bẹ̀. Ṣe dẹ̀ mọ̀ pé àwa bá ṣe wà àgbàdo onúgò ni wá, kò sí nǹkan tádìyẹ lè ṣe fún un. Ẹni máa rẹkùn àtẹni máa tẹkùn, ẹ máa wọra wa lókèrè ni. Nídìí eléyìí àmọ̀ràn léléyìí bá dé, ṣùgbọ́n á wù mí kí Kunle Poli kó gbọ́ mi yé dáadáa. Tọ́ ẹ gbọ́rọ̀ náà bó ṣe bẹ̀rẹ̀. Bismillah. Union ni pé àwọn ò ṣe union mọ́, àwọn gbé union yà, ọgbé iṣẹ́ union, iṣẹ́ park ọgbéyà kúrò ní under union, ó darapọ̀ mọ́ Lagos State February ni. Okay. Ẹ̀jẹ̀ ti wà ní under Ministry of Transportation before kí state chairman pẹ̀lú ẹni bọ̀ ẹ̀kọ́ tó gbé union wá sí under Ministry of Transportation. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí Ajiwa Abdulaziz Kunle Poli tó ń sọ yìí, tí a bá gbàgbé ní around January, December mọ́ January mọ́ February, ẹ rí wípé ọ̀rọ̀ tó bá ṣojú ìlú kò ní farasin. Àwa náà wà lórí Facebook nígbà tí àwọn NURTW tí wọ́n gbé ogun dìde sí Alhaji wa Musiliudeen Akínsànyà MC Olúọmọ nígbà náà, láti rí pé wọ́n gbà lérò láti yọ kúrò ní state chairman. Èyí tó já sí pé nígbà náà gbogbo wa náà lájọ mọ bí sí ìyẹn ṣe lọ, tí àwa náà jáde tán. Wọ́n gbà lérò ni pé wàá sí yẹmú kúrò bí kalẹ̀ dínà káfàrú, àwọn kan kóra wọn jọ láti dè pàǹpà lórí Alhaji wa Musiliudeen Akínsànyà léyìí sì bìtúkà. Wọ́n gbà lérò pé àwọn tí ẹ máa ṣe mọ́lé ni kò ní lè ráyè jáde mọ́, àwòyẹ kìtù lóòkà, àbáwọn fẹ́ pa
awuye akorojú ka àbáwọn fẹ́ lè kú nípò chairman wayamkuruna wayamkurullah báwọn ṣe ń ronú tiwọn bẹ́ẹ̀ lọ́lọ́run ro tiẹ̀ náà wallahu khairun munkiri àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tọ́lọ́run ló padà ṣe nígbà náà gbogbo alámọ̀ pé NURTW òun ni gbogbo wọn jọ wà tẹ́lẹ̀ kó tó wá dé pé wọ́n gbà lérò wọ́n lọ ṣe ọ̀tẹ̀ wọ́n lọ gbìmọ̀ pọ̀ láti yọ Alhaji wa Musiliudeen Akínsànyà kó tó di wípé Ọlọ́run dé Ọlọ́run padà wá ṣe ti Alhaji Musiliudeen yá kó tó di pé Ọlọ́run dé nígbà náà lọ́hùn kọ́lọ́run tó ní pé ti Alhaji Musiliudeen MC Olúọmọ Akínsànyà lòun ṣe alhamdulilayi ó di pé ọ̀rọ̀ ìjọba dá sí ìjọba padà gba NURTW kó lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ sọ di park and garage èyí tó ń padà dúró wọ́n dẹ̀ fi Alhaji Musiliudeen Akínsànyà wọ́n fi ṣe olórí èyí tí wọ́n ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ ló ń bá wa fún ẹlẹ́mìí gígùn àtàlàáfíà ọ̀rọ̀ yẹn ni Haji Kunle Poli wá ń sọ àkọ́kọ́ nù tí Haji Kunle Poli fẹ́ yẹ kó yí àwọn èèyàn ni wípé nítorí àsìkò Haji Kunle Poli ń gbìyànjú wípé wọ́n fẹ́ gba unity òun àbí ibi tóun ti ń ṣe chairman wọ́n fẹ́ gbà lọ́wọ́ òun inú ọ̀rọ̀ tí Haji Kunle Poli sọ níbẹ̀rẹ̀ àmọ́ nǹkan tí mo wá rí inú ọ̀rọ̀ yẹn tí mo ṣe fẹ́ dá sọ̀rọ̀ yẹn òun ni ọ̀rọ̀ tí Haji Kunle Poli sọ ní ọwọ́ ọ̀gbẹ̀yìn wípé kí gbogbo àwọn bàbá àwọn ọ̀gá kan bá wọn bẹ state chairman fún park and garage which is Alhaji Musiliudeen Akínsànyà ṣe ti rí ẹ̀bẹ̀ yẹn tí ẹni kan bá wọn bẹ yẹn ìyẹn ló fún mi ní courage pé tọ̀ ẹni ta ni kò ṣe tó lóun òun ò ní ṣe tó òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá já sí pé ní bẹ̀rẹ̀ tọ́rọ̀ yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí gbogbo yín lọ gbìmọ̀ pọ̀ tẹ lọ pàdé ọ̀tẹ̀ pọ̀ láti pé ẹ fẹ́ ṣe aburú fún Alhaji Musiliudeen Akínsànyà tó bá já sí pé ọwọ́ yín ní kinní yìí lọ bọ́ sí Ọlọ́run ló mọ tí ẹ bá fojú Alhaji Musiliudeen rí lẹ́ni ṣùgbọ́n lẹ́ni tọ́rọ̀ bá ti wá di pé ẹ bá wa bẹ̀ wọ́n ṣe ti rí bíbẹ̀ tẹ́ wá ń bẹ̀bẹ̀ yẹn ẹ má ṣe ní pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà no ẹ̀bẹ̀ yẹn bíi pé ká sọ pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà no ẹ má gbé wá pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà ẹ jẹ́ kó yé àwọn èèyàn wípé ọ̀gá lọ̀gá máa jẹ́ ọ̀gá náà master ẹ̀yin Haji wa Abdulaziz Kunle Poli àti Haji MC ẹ lè jọ rẹ̀ lánàá ṣùgbọ́n lẹ́ni tílẹ̀ mọ́lẹ̀ níyì Ọlọ́run ti fi Haji Musiliudeen Akínsànyà ṣe ọ̀gá fún gbogbo ohun tó bá ń jẹ́ ẹni tó ń wa mọ́tò lẹ́kọ̀ọ́ lábẹ́ park and garage tó dẹ̀ wà lábẹ́ government so that nígbà tí Haji Kunle Poli jáde ìyẹn lánàá tó sọ pé ẹ bá wa bẹ̀ wọ́n o ok ojúlórójú ṣàánú inú tí Ọlọ́run fi ṣe Alhaji wa Musiliudeen MC Olúọmọ ní ọ̀gá tọ́lọ́run dẹ̀ fi ṣe ní alágbára tó já sí pé táwọn bá ń wá Haji Musiliudeen àwọn ọmọ pé MC nágbára MC burú MC ò burú ìdí tọ́lọ́run fi ṣe MC Olúọmọ ní alágbára inú ìwà yẹn náà lọ́lọ́run ní kí MC Olúọmọ máa wò òun ló padà tó wá wù fún Kunle Poli lẹ́nu àná sí níyì ìyẹn ló bí àmọ̀ràn pé fídíò tí Kunle Poli ṣe yìí mo fẹ́ kí Kunle Poli kàn padà jáde kàn jẹ́ kó yé àwọn èèyàn nípa ọ̀rọ̀ fídíò tẹ́ ṣe yìí Alukurani sọ fún wa bada izi anza wa basmala inú ìwà tí Ọlọ́run yọ̀ǹda fún MC Olúọmọ tọ́lọ́run fi ń kó MC Olúọmọ yọ tọ́lọ́run fi ṣe MC Olúọmọ ní ọ̀gá tọ́lọ́run fi ṣe MC Olúọmọ lẹ́yìn tí ẹ máa létí ẹ̀ ní bá Alukurani ní pé ẹni Ọlọ́run júwe pé àwọn tèmi Ọlọ́run nífẹ̀ẹ́ ìwà méjì kan wà lára àwọn tèmi Ọlọ́run bá ti rí lára èèyàn kan máa nífẹ̀ẹ́ ni
kí ni ìwà náà lákọ́kọ́ ni pé Ọlọ́run ní pé walgadhimina al-ghayza wal-anfi ani nasi wallahu yuhibbul mu'azzinin. Ọlọ́run ní walgadhimina al-ghayza, gbogbo ẹni tó bá rí ohun tó bá bí nínú tínú bí walgadhimina al-ghayza tó wá gbé ìbínú yẹn mì tí ò bínú, wal-anfi ani nasi tó wá mójú kúrò fáwọn èèyàn, wallahu yuhibbul mu'azzinin. Ọlọ́run ní àwọn Ọlọ́run a máa nífẹ̀ẹ́ onítọ̀hún lọ títí láéláé ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní MC Olúọmọ rí tó yẹ kó bí MC Olúọmọ nínú lára àwọn èèyàn, ṣùgbọ́n tẹ́ pé MC Olúọmọ walgadhimina al-ghayza, tẹ́ MC Olúọmọ ń gbé ìbínú mì, wal-anfi ani nasi, gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe aburú fún MC Olúọmọ wal-anfi ani nasi, MC Olúọmọ dẹ̀ ń ṣàforíjì fún wọn, wallahu yuhibbul mu'azzinin. Eléyìí ló fà tọ́lọ́run fi ń nífẹ̀ẹ́ MC Olúọmọ. Hadith Ànábì wa Muhammad ó wá sọ wípé tẹ́ bá fẹ́ mẹ́ni tó ní agbára jù láyé, tálá lè pè lágbára. Ẹlòmí lè wò pé ṣé ẹni tó gbéyàn ṣubú, ṣé ẹni tó láyàn mọ́lẹ̀, ṣé ẹni tó náyàn lálágbára ni. Ànábì ní lẹ́ẹ̀láàlá, ẹ má pe ẹni tó gbéyàn ṣubú lálágbára. Hadith Ànábì pé laysa shadidu, Ànábì ní kò ń ṣe alágbára o, man gallaba nasi, gbogbo ẹni tó bá gbéyàn báyìí tó gbé sókè tó dẹ̀ lámọ́lẹ̀ pọ̀, Ànábì ní laysa shadidu, Ànábì ní kò ń ṣe alágbára o, bali shadidu, ẹni tá lè pè lálágbára, man gallaba nafsahu indal gadab, òun lẹ́ni tó bá rí ohun tó bí nínú gidi tó wá gbé mi, tó wá gbé mi pẹ̀lú bínú ṣe ń bí, ó wá kápá ìbínú ẹ̀ yẹn, ó wá control anger yẹn, kò wá ṣí ìwà wù. Irú èèyàn bẹ́ẹ̀ la lè pè alágbára. Irú ìwà Ọlọ́run wá yọ̀ǹda fún Alhaji Musiliudeen Àyìndé Akínsànyà MC Olúọmọ. Tí MC bá rí ohun tó bínú, a máa wò báyìí kò ní sọ̀rọ̀. Ìwọ Kunle Poli tó wá jáde lénìí tó ń pariwo ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bẹ̀ wọ́n, àkódà àánú ẹ gan ń ṣe mí, àánú ẹ ń ṣe mí, torí kò sí ọ̀nà míì tó tún lè fi mú ọwọ́ sẹ́nu tó kọjá ojú ọ̀nà yìí. Ìwọ tó ń pariwo lénìí pé ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ ti gbàgbé odindi ọdún 8 nígbà tí ìjọba wà lọ́wọ́ tiyín. Láyé àgbẹ̀dẹ, láyé Ọlọ́run wà, tí wọ́n sí MC Olúọmọ pa. Gbogbo ohun tó tọ́lẹ̀tọ̀ tí ẹ kọ́ máa fún MC Olúọmọ gẹ́gẹ́ bí state treasurer nígbà náà, wọn ò jẹ́ kí MC Olúọmọ rí jẹ. Ẹ wá lọ wá mi fídíò kan tí MC Olúọmọ ṣe rí tó sọ fáwọn èèyàn pé ẹ gbà mí, ẹ bá ń bẹ̀ wọ́n, ẹ bá ń bẹ̀ wọ́n. Ẹ̀yin fúnlẹ̀ mọ́ MC Olúọmọ ńgbà náà. Ṣùgbọ́n MC Olúọmọ gbà fọ́lọ́run pé gẹ́gẹ́ bí ẹ̀yin logo tẹ máa ń lò pé turn by turn lọ́wọ́lé ayé, turn by turn. Ó wá di turn MC Olúọmọ lẹ́ni géèmù wá change mọ́ yín lọ́wọ́. Ó wá kúrò ní NURT, ó wá di park and garage, ó wá di iṣẹ́ ìjọba. Nísìnyí MC Olúọmọ lọ́lọ́run wá fi ṣe ọ̀gá tí ìjọba Sanwó-Olú fà gẹ́gẹ́ bí chairman fún gbogbo park and garage ní Lagos State. Now MC Olúọmọ wá ní àǹfààní, ó ní àṣẹ láti yọ ẹni tó bá wùn, láti fi ẹni tó bá wùn sí any park, any garage gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n gbélé lọ́wọ́. Ó wá gbà lérò láti ṣe bẹ́ẹ̀ nsìn torí pé àwọn kan náà ló dúró tẹ MC Olúọmọ nígbà tí struggle yìí pọ̀. Àwọn kan náà dúró tẹ MC Olúọmọ. Ẹ̀yin kan lẹ gbógun ti MC Olúọmọ pé kò ní ṣeé ṣe o, wọ́n máa yọ ni o, gbogbo orú yín dà lénìí. Istijaba dà lénìí. Bàbá tó wà ní Àbújá, bàbá dà lénìí. Ọlọ́run wà dà lénìí. Ṣèbó lójú yín lọ́lọ́run ṣe ń padà ń gbé MC Olúọmọ ga tí ẹ̀ẹ́dẹ̀ lè rí kankan ṣe fún, tí ẹ̀ẹ́ tì ní rí kankan ṣe fún táyé ó fi parẹ́. Àmọ́ ìwọ Kunle Poli, ìyanu ẹ ṣe mí torí pé ẹ̀bẹ̀ ló bẹ̀. Má wá ṣe ọ̀rọ̀ yẹn ní pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà.
nísìn ó pariwo níjẹ lánàá ó bẹ̀bẹ̀ MC Olúọmọ gẹ́gẹ́ bí àǹfààní àti ipò tọ́lọ́run fi sí kò ní ṣe nǹkan kan láìsí ọwọ́ ìjọba níbẹ̀ torí pé òṣìṣẹ́ ìjọba MC Olúọmọ báyìí park and garage abẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló wà ṣebí wọn náà sọ ní ọ̀rọ̀ tó sọ yìí ó sọ ní ọ̀rọ̀ tó sọ náà park and garage abẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló wà gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ fi ẹni tó bá ń wọ̀n ó fi síbẹ̀ kó máa ṣe aṣojú fún gọ́ọ̀mẹ̀ntì tẹ́mu sí bá wò pé òun fẹ́ decide láti fìyàn kan síbẹ̀ láti yọ ẹnìkan it belong to him ṣùgbọ́n torí pé o jáde o bẹ̀bẹ̀ ní ìtí ẹ̀kẹ́ ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àsìkò tí wàhálà dé tọ́lọ́run dún ẹ wò tán fi ẹ́ pamọ́ nítorí pé àtòrí ìkànṣe kan lọ́lọ́run tí wàhálà ṣẹlẹ̀ ńgbà náà tọ́lọ́run fi ẹ́ pamọ́ ní gbogbo àsìkò náà tí ìyàwó ẹ ń jáde tó ń bẹ MC Olúọmọ lórúkọ jẹ́ ṣé ohun tó kàn tẹ́kùn máa ṣe ń gbà yín nìyẹn ẹni tó yẹ pé ọ̀gá ọkọ ẹ òun lòun fẹ́ máa bà lórúkọ jẹ́ lórí social media níbi tí ọkọ ẹ ti ń rí owó mú lọ sẹ́nu tó fi ń bọ́ yín ṣùgbọ́n mo padà gbọ́ ọ̀nà tó padà fi bá ọmọbìnrin yẹn wí ṣùgbọ́n má bá wí délẹ̀ torí pé inú ta fi mọ obìnrin alálùbáríkà náà ni kó dúró ti ọkọ ẹ lọ́jọ́ ìṣòro ṣùgbọ́n yẹn oníkóbìnrin yẹn padà wá rí ọkọ ẹ̀ fín kó wá padà wá ní yẹn oníkóbìnrin yẹn padà wá gba ìjẹ lẹ́nu ọkọ ẹ̀ ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run. To the cut the story short mo tún fẹ́ lò gan lórí ọ̀rọ̀ yìí ni wípé àmọ̀ràn mi fún Kunle Poli ni wípé ariwo tẹ́ ẹ pa ẹ̀bẹ̀ tẹ́ ẹ bẹ̀ ẹ wá jẹ́ káyé lọ mọ̀ padà ń sí pé MC Olúọmọ tẹ́ ẹ bẹ̀ tẹ́ ẹ ní kí commissioner of transportation kó bá yín bẹ̀ tẹ́ ẹ ní kí commissioner of police kó bá yín bẹ̀ kẹ́ ẹ ní kí àwọn èèyàn ńlá bá yín bẹ̀ yìí tí wọn náà lọ ń bẹ̀ ní kọ̀rọ̀ jẹ́ káyé mọ bí tí ọ̀rọ̀ yẹn náà dé dúró náà at least half bread is better than nothing half bread is better than nothing ìwọ̀n bá tẹ́mu sí Olúọmọ ṣe yẹn náà jẹ́ káyé mọ̀ sọ fún ayé torí pé ayé ti gbọ́ etí tó bá gbọ́ àlọ ó gbọ́dọ̀ gbọ́ ààbọ̀ ayé ti gbọ́ ohun tó sọ nínú fídíò yìí tí mo kọ́ fi play yìí jẹ́ káyé wá mọ bí tọ́rọ̀ náà end sí àmọ̀ràn mi nìyẹn fún ẹ number 1 ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni wípé gbogbo ohun tíyàwó ẹ sọ nípa ọ̀rọ̀ MC Olúọmọ lórí social media my brother advise your wife to make apology on social media MC Olúọmọ kì í ṣe ní àrífín o èyí tí mo dẹ̀ ń ṣe yìí mo búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi MC Olúọmọ ò rán mi iṣẹ́ o kò dẹ̀ dandan kó rán mi iṣẹ́ kí n tó jíṣẹ́ fún kò dẹ̀ dandan kí n gbowó lọ́wọ́ MC kó tó kí mo ṣe fídíò fún torí mo jẹ nínú owó MC mi ní báwọn bú MC láéláé ìyẹn tó wá ṣe bàbá ń báyìí tí mo wá rí lára MC òun náà ní ẹ̀sìn nídìí eléyìí tell your wife to make apology on social media for MC Olúọmọ mo dẹ̀ gbọ́ nǹkan kan tí Kunle Poli ń sọ pé òun ò bẹ́ MC Olúọmọ jà ọ̀gá òun ni accepted ipe èmi àti Mustapha Sego la jọ ń jà no o lè máa bá Mustapha Sego jà kò sọ pé ò bẹ́ MC Olúọmọ jà o lè bá ikú délé ti jà kò ní ò bẹ́ MC Olúọmọ jà torí àwọn cabinet MC Olúọmọ nìyẹn so that tó bá ti ń bá àwọn tó ń bá jà yẹn jà MC Olúọmọ ló ń bá jà it's better if you cannot beat them go and join them nídìí eléyìí àbọ̀wọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ adòdìndín èyí tí mo ṣe yìí ìwọ tó bá wá ṣì gbọ́ tó fẹ́ fún mi lésì ó mọ̀ pé social media làwa ń gbé o àwọn aṣẹ́ ìdílá torí world cup consìn ni o tí wọ́n sá lọ fún wa gbọ́dọ̀ rẹ fún mi lésì mo wà lé fún ẹ o ṣùgbọ́n pé mi ò bú èbú àmọ̀ràn lélẹ̀ tó dẹ̀ rí ìwọ tó dẹ̀ fẹ́ comment pé ṣé àǹfààní mi kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímọ́tò irú yín yẹn orí ń ta yín ìwọ tó bá béèrè pé ṣé àǹfààní lélẹ̀ ṣé kíní kan lélẹ̀ mo kéwú lóòótọ́ ṣùgbọ́n èmi ò kì í ṣe tó ń fi kéwú jẹun mo níṣẹ́ ọwọ́ mi lọ́wọ́ olóṣèlú dẹ̀ ni mí kò dẹ̀ sí tí mi lè dá sí nípa ọ̀rọ̀ MC Olúọmọ ìwọ tó bá comment orí burúkú orí Facebook mi lórí ọ̀rọ̀ yìí máa block ẹ dànù ni torí mi mo ní page mi bó ṣe jẹ́ nìyẹn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.